lọ́sìn ni ó. Ẹ̀rí má ti gòkè àlọ́ lọ́sìn ni ó. Ẹ̀jẹ̀ ńlá lọ lálẹ́ odò ara bá mi dídí. Àwo lọ. Àwo lọ. Àwo lọ. Ẹ̀rí má ti gòkè àlọ́ lọ́sìn ni ó. Àbàtà ojú oró ẹ má jẹ́ kó dògbò ọmọ wò ẹ bímọ yáyá. Abímọ yáyá. Abímọ yáyá. Lẹ́mìíràn ó tún lọ jọba o. Ọba Fọlágbadé tún lọ padà jọba. Adémi bàbá o, ọ̀rọ̀ yìí dọ̀wọ́ yín. Adé kó pẹ́ lórí o, bàtà kó pẹ́ lẹ́sẹ̀ ni. Òkú ń sunkún òkú ń gbà yẹn. Ẹja ìdí ìyáyá bàbá ọ̀rọ̀ yìí dọ̀wọ́ yín. Mama going to travel. Ìyá ọba dìde olú ọ̀rọ̀ yìí dọ̀wọ́ yín. But not. Torí bí bàbá bá kú o. Bàbá ló kúkú ni. Ẹ̀kọ́ gbogbo ọmọ Nàìjíríà gbàgbọ́ pátápátá. Bàbá àwọn ọmọ Yorùbá. Thank you. Ọmọ Nàìjíríà pátápátá. A kú ìdèlé. Ẹ kú ìdèlé. Ẹ kú lé ẹ̀yin èèyàn mi. Mo láyọ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tún jẹ́ kí n lè wá lénìí. Bó kàn tilẹ̀ jẹ́ wípé igi ńlá ya ní ìlú mi. Igi ńlá ya, ewé oko rọ̀, ewé oko rọ̀. Òjò pa àbàtà. Gbogbo òjò, gbogbo àbàtà. Òjò pa àbàtà. Ilẹ̀ rọ̀, ilẹ̀ rọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lè wí lè ṣe, ọba tó jẹ́ kí n lè wá lénìí. Àmọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ kúlé. Gbogbo ẹ̀yin tájọ máa ń ṣètò yìí, ẹ kúlé o. Mo kí gbogbo àwọn orí adé, mo kí gbogbo olóyè, gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú, gbogbo àwọn lọ́balọ́ba. Ẹ kúlé, ànígi ńlá dá. Ọba wàjà ní ìlú mi. Ewé sùn, ewé oko sùn. Ewé oko sùn, ẹ kúlé.
àṣedélé mi jẹ́ ìrántí lélètò mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ kàn máa gbọ́, ẹ máa gbádùn ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́wọ̀, mo ń ṣe ìdèlé kábíyèsí ọba wa, ọba Fọlágbadé, ọba David Victor Ọlágbègí the third. Ọlágbègí kìíní ti wà, ó ti wá, ó dẹ̀ ti lọ. Ọlágbègí kejì ti wà, ó ti wá, ó tún lọ. Ọlágbègí ẹlẹ́ẹ̀kẹta la wà lórí ẹ̀, ó ti wá o, ó ti bá wa ṣe fógún ọdún, ó sì ti palẹ̀ mọ́, ó ti lọ. Ó lọ bá àwọn bàbá wọn. Ẹ̀rí nílẹ̀ Yorùbá ọba ò kì í kú, ọba máa wàjà. Mọ́tò tí ọba ń wà láàrin ìlú, wọ́n kàn lè pààrọ̀ jíà tó bá yẹ kí wọ́n change jíà ni, ọba ò kì í kú. Nítorí ọba máa ń wà ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní ṣaláìsí ẹ máa wà ní títí láéláé ni gbogbo wa máa wà lágbára Ọlọ́run ọba òkè. Mo fẹ́ fi àsìkò yìí kí gbogbo àwa tá a jọ mọ̀ wọ̀ pé a kú ìdèlé bàbá. Torí bó ṣe lè wù kó rí, bàbá lọba máa ń jẹ́ fún gbogbo ìlú. Ọba ló máa ń ba sórí gbogbo nǹkan tó bá wà ní ìlú. A kú ìdèlé. Mo kí gbogbo ọmọ Ondo State pátápátá, mo kí gbogbo àwọn ọmọ Yorùbá, mo kí gbogbo àwọn ọba aládé. Tá bá ní ká máa sọ, tá bá ní ká mú ní méjì. Ọba Ọ̀wọ̀, Ọlọ́wọ̀ Ọ̀fọ̀wọ̀, Ọ̀gbá Ọlọ́wọ̀. Lára àwọn first class ọba ni, kò kí ń ṣe pé akàndédé fadédé àwọn nǹkan. Tẹ́ bá fẹ́ mọ̀ nípa ohun tó ń pè ní Ọ̀wọ̀, bílùú Ọ̀wọ̀ ṣe jẹ́, ẹ lọ Google ẹ̀. Kò sí pé wọ́n ń gbé nǹkan kan pamọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ máa rí gbogbo èyí tí ò bá wá yé yín ẹ pè mí padà. Mo kí gbogbo àwa tá a jẹ́ ọmọ Ọlọ́wọ̀, ibikíbi tá a bá wà, Ọlọ́run á máa dáàbò ẹ̀bò wa o. Nítòótọ́ ọba ṣípò padà ni. Ọba máa ń wàjà, ọba máa ń ṣípò padà. Ìgbà míì pàápàá ọba máa ń yan akin. Tó bá sọ pé ọba yan akin, ìgbà yẹn ni wọ́n máa ń sọ pé wọ́n ṣígbá. Nítorí alágbára kò gbúdọ̀ kú bí ọ̀lẹ. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń gbọ́ mi nílé, ǹjẹ́ kò yẹ ká máa kọ́gbọ́n nínú ọ̀rọ̀ ikú yìí? Tí kú bá lè dá odidi ọba dùbúlẹ̀, ọ̀pá ìtẹ̀lẹ̀ ìlẹ̀kẹ̀ ni wọ́n fi ṣe látòkè désàlẹ̀. Ṣé kò wùn kó máa gbèrìn mọ́ ni? Adé ńkọ́, kò ń ṣadé ẹyọ kan, adé oríṣiríṣi. Adé kan wà tó jẹ́ pé wọ́n máa dé yẹn lọ́tọ̀ọ̀tọ̀ lójoojúmọ́. Àwọn adé tó máa ń dé ròde, tó bá ní òde, tó bá ní pé bóyá wọ́n pè wọ́n sí, àwọn òde tó tún máa pè wọ́n sí yẹn náà wọ́n tún jọra wọn, wọ́n tún yàtọ̀. Tó bá jẹ́ ìrìn àjò ládéládé lọ́ba ni ó dádé tí wọ́n máa dé. Mo dẹ̀ jẹ́rìí ọba Fọlágbadé, ó nífẹ̀ẹ́ sí Jésù gan, ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ìgbà tí wọ́n ni mo gbọ́ pé ọba ń kọ́ church. Kọ́lọ́run bá wa ṣàforíjì wọn. Gẹ́gẹ́ bí èèyàn alẹ́ran ara, Kọ́lọ́run bá wa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ wọn, Kọ́lọ́run bá wa dáríjì wọn. Ìgbà kan gan pàápàá wọ́n ti fẹ́ sọ pé náà church nìkan ni, tí ó bá ṣe pé ìlú ló yarí. Ṣùgbọ́n nítorí pé wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run yẹn, mo tọrọ àforíjì fún wọn ní dédé àti àsìkò tí mo wà, kí Ọlọ́run kó bá wa pa gbogbo ẹ̀ṣẹ̀ wọn rẹ́. Tá a bá fẹ́ parọ́ gbogbo nǹkan tí ò ṣẹlẹ̀ rí, gbogbo ìṣẹ̀lẹ̀ púpọ̀ ìṣẹ̀lẹ̀ lásìkò tiwọn. Nǹkan tí mi ò gbọ́ rí gan ṣẹlẹ̀, ṣùgbọ́n a dúpẹ́ pé dáadáa ṣẹlẹ̀, ìlọsíwájú ṣẹlẹ̀ lógbòrò Ọ̀wọ̀. Ìdàgbàsókè náà bá gbogbo wa. Bókàn tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ òjò ti rọ̀ náà o, ilẹ̀ ti mú. Torí náà mo fẹ́ rán yín létí ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin aláàánú mi, ẹ̀yin olùrànlọ́wọ́ mi, ẹ̀yin fáǹsì mi, ẹ̀yin tájọ ń gbọ́ ètò yìí. Ǹjẹ́ kò yẹ ká máa kọ́ ọgbọ́n lára ikú àlìmúntù? Kò kí ń kanlẹ̀kùn anybody. Kò mọba, kò mọ joyè. Tó bá ti ló yá ó yá. Kábíyèsí ò ní lè sọ pé jẹ́ kí n sáré báyàwó mi sọ irọ́, jẹ́ kí n sáré mú kọ́kọ́rọ́ mọ́tò irọ́ o, jẹ́ kí n pọmọ ọ̀dọ̀, jẹ́ kí n pe ẹrú. Ààyè yẹn ò kì í yọ mọ́.
ká máa kọ́ ọgbọ́n níbi tí ikú ní agbára dé. Ọlọ́run ọba nìkan ló lè sọ pé ó tó, nítorí pé ó ní ìgbà máa ń yí padà, ó lóhun ọba tó yí ìgbà padà. Ọlọ́run alààyè lọ́ba tó lè yí ìgbà wa padà, kó yí ìgbà wa padà sí rere. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ rí, tí ikú bá mú oníṣègùn tó mú adájọ́ tó dájọ́ ikú fún ẹni, ẹ lọ pa nítorí ṣe yẹn ò dá, ẹ lọ lù pa. Tí ikú bá lè múru wọn, jẹ́ kò yẹ àwa tá a já mọ́ nǹkan kan, jẹ́ kò yẹ ká máa dúpẹ́, ká bẹ̀rù Ọlọ́run, ká wá máa bẹ Ọlọ́run kó tọ́ wa sọ́nà, tá a fi lè máa bẹ̀rù ẹ̀. Ẹlòmíì orí complain ló wà ṣáá ní gbogbo ìgbà, ìkà ò dẹ̀ jìnnà sínú ẹ̀, gbogbo àgọ́ ara ìkà ni. Owó tó ní òtítù, wéjìsì wọn ò pọ̀, kìnnì kan ilé yẹn ń fẹ́ kọ́ mí sí. Kò sẹ́ni tó ń rántí láti máa dúpẹ́. Tá a bá ń dúpẹ́, tá a bá ń rántí bí Ọlọ́run ṣe ń ṣe iṣẹ́ ẹ̀, bó ṣe plan ẹ̀, kọ́ńtì ẹ̀ tó bí wa, kọ́ń tó dá wa sáyé, káwa gan tó jáde kúrò nínú omi, ká tó papọ̀, ká tó di ẹ̀jẹ̀. Tá a bá ń dúpẹ́, tá a bá ń bẹ̀rù Ọlọ́run. Ó ní àṣírí Sam ló sọ, ó ní àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwa tó bẹ̀rù ẹ̀. Tá bá bẹ̀rù Ọlọ́run a máa bẹ̀rù ikú, tá bá bẹ̀rù Ọlọ́run tá bẹ̀rù ikú a máa bẹ̀rù ẹ̀ṣẹ̀. Tá bá bẹ̀rù ẹ̀ṣẹ̀ tá rántí pé ikú ló máa ń gbẹ̀yìn gbogbo nǹkan. Nígbà tá bá sọ pé ọba òkú wé bá pọ́n lé ni, ọba òkú kò sí láàfin mọ́ náà. Láti bí ijọ́ mẹ́ta wọ́n láti bo gbogbo àwọn àga ńláńlá yẹn, àwọn executive àwọn chairs kan wà tó jẹ́ wípé ọba nìkan ló lè lò. Ìmí ìbáyẹn máa rò pé wọ́n gbé dúró ni, ìmí ìbáyẹn máa rò pé bóyá wọ́n hang ẹ̀ sókè ni. Ṣé kábíyèsí ò fẹ́ lo àwọn àga yìí mọ́ ni? Ó wù kó máa lò lọ. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run, ká bẹ̀rù ikú, ká bẹ̀rù èèyàn, ká bẹ̀rù ìwà ọwọ́ wa, ká bẹ̀rẹ̀ sí í ṣe dáadáa. Lulu fún mi, kábíyèsí ti lọ sí ilẹ̀ mìíràn, ó tún lọ jọba ń bẹ̀. Ìyẹn ti pẹ́, ìyẹn gan bàbá Ògúnoyè ti travel tipẹ́. Gbogbo wa kú ìdílé o, gbogbo ọmọ Ọ̀wọ̀ pátápátá kú ìdílé, gbogbo àwọn ọmọ Ondo State á kú ìdílé. Àní a kú ìdílé. Mo lọlẹ̀. Ṣé a rí ẹ̀yin èèyàn mi? Ṣókí ni máa fi tèní ṣe. Ẹ̀rẹ̀lẹ́ ò máa lọ́wọ́ má dẹ̀. Ọba kú ọba sùn. Ọba wá wàjà. Àdánìgbò karọ́jú o. Gédégédégédé olóró ẹ̀rẹ́ kù délé o. Still on. Mo kí gẹ́dẹ́ ẹ̀ngọ́n máa lọ́wọ́ máa dẹ̀. Iyùlíwa iyọ̀wọ̀ ìmòrò mo kí gẹ́dẹ́ ẹ̀ o. Àwákù délé kábíyèsí ọba Fọlágbadé Asẹ́nwájú obìnrin òdí ìwò òkètẹ́dò mọ́lẹ̀ bọ́mà mọ́ta márùn-ún ènìyàn ẹ̀ráwọ̀n ẹ̀dá ẹ̀ ẹ̀rẹ́ lẹ́ máa lùlọ́ ọ̀gọ́ ẹ̀kan ti múrùn balẹ̀ wádìí yọmù pẹ́chẹ́ Àwákù délé o onùmú ẹ̀yọ́ lọ́wọ́n bẹ́ẹ̀ dẹ̀ agbẹ́rin wa lọ́wọ́ adìdúrọ̀ wa ràn o àsìkò tẹ̀ ní ẹ̀rọ wa ràn ẹ̀rẹ́ màgbé ẹ̀nà bá yẹ ipò òjòyè o ẹ̀nà bá yẹ ẹ̀nà bá tọ́ sí ẹ̀rẹ́ màgbé ibẹ̀ o kàsìkò bá tó ẹ̀ má dìda mú tí ojú ò dá mọ̀ dẹ̀ mú tí o jẹ́ ẹ̀yìn ẹbí Ọlọ́run á wà pẹ̀lú gèdè wa mo kèrò olóró mo kèrò yín ogbè mo kèrò kògún mo kí yẹn yuká mo kí yẹn yí mo kí yẹn sí yí òkè ọjà èrò Ìchèlú èrò Jẹ̀bú mo kí yẹn bẹ̀
mo kàn jọ ọmọlúdà ọmọ yèyé ọgbà mo kí yẹn o ẹ̀ràn kù délé kẹ bá ti rí bẹ́ẹ̀ ọba kọba bá ti ṣe kẹ bá ti gbèsè ibà mojùmú òun dúró mo kí n chi fojùmú mo kí n bà mo chèrè mo kà kò wà bà má kò wà lọ́jà mo kí gèdè àwọn afọbajẹ mo kí gèdè ròlò mo kí gèdè àwọn máa dànìgbò àtàdànìgbò ọ̀dọ́ àtàdànìgbò èwù mo kí gèdè yan àwa kùdé lé Ọlọ́run ní mú kúnà yìí ṣàkúfà lulu fún mi lẹ́ẹ̀kan sí mo gbọ́ bẹ̀ kánú kí n tètè máa lọlé. Bẹ́ẹ̀ni. Okay. Ẹ̀yin tèmi nílé ẹ má kí n má dá yín lágara mo ń kí àwọn tèmi àwọn tájọ wá láti ilé nítorí pé bíbá yìí jìnnà sílé lóòótọ́ tó bá jẹ́lé la wà ń sìn oníbọ́n ṣe gbogbo àwọn tó dẹ̀ ń ṣe nílé náà tó ń ṣe létòlétò mo rí pé àwọn bàbá wa aládé ìṣàwẹ̀ chief imam wọ́n ti lọ gbàdúrà wọ́n ti ṣàdúrà níjọ́ Friday wọ́n ti lọ sí palace nítorí mo ti ń gbọ́ oríṣiríṣi wọ́n máa ń ṣètùtù ní wọ́n máa ń fi èèyàn rúbọ ní tó bá ti kú káwọn èèyàn máa sápamọ́ ní kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ mọ̀ ẹ máa béèrè kò rí bẹ́ẹ̀ kò sí tí wọ́n ń pè ní ètùtù ìṣẹ̀dálẹ̀ ni bí wọ́n ṣe ń ṣe nǹkan wọ́n gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ rán wà wọn ò pààyàn sí ọba mọ́ wọ́n lè máa ṣe láyé ìgbà kan o nígbà tí wọn ò bí àwa bọ̀ ní tó ṣẹlẹ̀ lójú mi kò rí bẹ́ẹ̀ o ẹ má jẹ́ kákan máa sọ nǹkan tójú wa ò tó tàbí tí ò rí nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ nípa àṣà wa ẹ pè mí nọ́mbà mi ò yàtọ̀ 07903 498833 ẹ pè mí kájọ sọ kájọ yànnà náà gbogbo àwọn nǹkan tí mò ń ṣe náà ni mo sì ń ṣe pẹ̀lú ògo Ọlọ́run kò ń ṣagbára mi àmọ́ lágbára Ọlọ́run ọba tí ò fi mí sílẹ̀ tí ò padà lẹ́yìn mi kò dẹ̀ ní padà lẹ́yìn gbogbo wa. Aṣẹ́dé lórúkọ mi rántí ilé ní ètò tèmi kẹ́lẹ̀ máa rántí ilé sọ́mà ti dé sọ́mà ooo sọ́mà ibi bùbá tiẹ̀ ti ń dé bíbà yìí already ó ti gba bí ìsàlẹ̀ báyìí jáde láì ya wèrè ẹ jẹ́ ká lo ọpọlọ wa ẹ jẹ́ ká máa múra bí èèyàn gidi tá a bá ṣíra sílẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé èèyàn beautiful tó bá fine lójú tó bá kàn polish ẹ̀ tó ń lo àdí àgbọ̀n irú èmi sí àdí àgbọ̀n mi ni mò ń lò jẹ́ kí lẹ feel lẹ́yìn èèyàn mi ṣe ń jẹ́ ń bẹ̀ ṣó dọ̀dọ̀ yín ẹnu mi ò ní pa mí tó bá tiẹ̀ dẹ̀ wá jẹ́ ń tó polish ẹ̀ tó rí kó dán díẹ̀ ẹ nídìí láti ṣí sílẹ̀ irú òru wo nìyẹn irú òru wo kò sí irú òru tó mú ní bíbá yìí tó mú tọ̀dọ̀ tó bí ti ọ̀dọ̀ wa nílé ẹ má jẹ́ àyà wèrè pẹ̀lú sọ́mà yìí àwọn ọmọ tí ò ní àdírẹ́sì yẹn fi wọ́n sílẹ̀ ẹ má jẹ́ àmúra bí àwọn yẹn ò níran àmọ́ ya wọn àmọ́ bàbá wọn ti sá kúrò nílé tipẹ́ kò sí wọn ò ní ìtìjú nínú orúkọ wọn àwa rèé ọmọ Yorùbá ni wá ìtìjú wà pẹ̀lú orúkọ wa àwa la ní àpọ́nlé àwa la ní kárí ni lókèèrè ká yẹ ẹni sí ìmúra wa gbọ́dọ̀ dáa gbogbo ohun tẹ́ ẹ̀ fi bùbá rán lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ò bọ́ sí kódà àgbáyé má fọwọ́ bọbẹ̀ apá bùbá ló máa gùn kó ń ṣe pé gbogbo ẹ̀ máa sọ̀kalẹ̀ tó bá ti ń sọ̀kalẹ̀ ó ti kúrò nínú bùbá Ọlọ́run á ṣàánú wa ẹnu mi ò ní pa mí kárọra máa mu omi tútù nítorí pé a ṣẹ̀ kúrò nínú òtútù ni tá bá ti torí pé aláàgùn lẹ́sẹ̀kẹsẹ̀ ká sáré mu ice water ó máa ń jẹ́ kí èèyàn tètè sick Ọlọ́run ò ní jẹ́ ká ṣàìsàn àsìkò náà á rọ̀ wá lọ́rùn season tá a tún fẹ́ mú ìyá rọ̀ wá lọ́rùn mo tún fi àsìkò yìí kí gbogbo àwọn èèyàn mi
tá a ṣẹ̀ ṣe ọdún àjíǹde púpọ̀ ẹ̀ la máa ṣe láyé àjọ ìrékọjá lèmi ń ṣe mo dẹ̀ máa ń sọ wípé ká múra sílẹ̀ nítorí pé àjíǹde tìkẹyìn ó máa dé o tí òkú bá kú tán Ọlọ́run máa jí wa dìde àwa tá a ru àgbélébù Ọlọ́run máa dé wa ní adé ògo ẹ̀yin èèyàn mi ṣe rí gbogbo à ń lọ́jọ́ ní ṣọ́ọ̀ṣì ń jó àjíǹde yẹn kò tó o ìwà burúkú ọwọ́ wa tá a tún fi ń kàn padà mọ́gí yẹn ni ká yẹra fún ká jáwọ́ nú ẹ̀ o lóòótọ́ ẹlòmíì kàn fi ń parẹ́ ẹ̀ ó kàn febi parẹ́ ẹ̀ ni ó lóun gba àwẹ̀ 40 kìíní kan 30 kìíní kan nígbà tó gba àwẹ̀ tó ń yí odi èèyàn mi ẹ má bínú ẹ bá pè mí wòlíì mo wà nílé màá dá yín lóhùn tá a bá gba àwẹ̀ tán ǹjọ́ yẹ ká tún máa yí odi ǹjọ́ yẹ ká máa bínú ǹjọ́ yẹ kíyàn máa ṣòfófó ǹjọ́ yẹ kíyàn máa parọ́ ńgbà tí mo wo gbogbo òfin mẹ́wàá ẹ̀mí ò tiẹ̀ rí ẹyọ kan tó lé nú ẹ̀ tá a lè sọ pé ká gbìyànjú ẹ̀ má parọ́ má ṣojú kòkòrò má jẹ́rìí èké má mú nǹkan oníkan má ṣàgbèrè ẹ gbà mí kí ló lé nínú àwọn nǹkan báyìí nǹkan tá a lè ṣe nì tó bá jẹ́ ibi iṣẹ́ ni wọ́n ti fún yín kó wà lára code of conduct tí a máa ṣe tó bá sọ pé òkè ẹ̀yin máa wọ blue uniform kí wọ́n wá sọ pé ó fẹ́ wọ green ó ní fẹ́ wọ̀ ọ́ irú àwọn tó ń jà ní church tó ń jà ní mọ́ṣáláṣí lè jà ń bí iṣẹ́ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run kọ́lọ́run fúnra rẹ̀ kó súnmọ́ wa kò wá ní súnmọ́ ẹni tí ò bá súnmọ́ àwọn kan ń parọ́ fún mi wọ́n ní Jésù ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹ má jẹ́ ń tàn yín Jésù Kristi ò kì í ṣe ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ kò fẹ́ ẹlẹ́ṣẹ̀ nítòótọ́ kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ ìyẹn ò wá ní pé ká túbọ̀ máa gba ẹ̀ṣẹ̀ ká túbọ̀ máa rì sínú ẹ̀ṣẹ̀ jẹ́ ká yọra wa kúrò nínú ẹ̀ṣẹ̀ nínú òfin 10 péré ẹ jẹ́ ká gbìyànjú bàtà bá lè ṣe ń bẹ̀ mo rí ẹnìkan tó bá ẹnìkan parọ́ ọ̀rẹ́ ẹ̀ ló bá parọ́ irú ẹ̀yẹn wá fight back ó wá dá létí ẹ̀rú ó dàgbésí ayé ẹ̀rú ó kó bá ọkọ̀ ojú ọkọ̀ yẹn sínú ẹ̀wọ̀n nítorí pé ó parọ́ arábìnrin yẹn jáde mo rò pé ó rìnrìn kan tí ò bá mu ó wá pe ọ̀rẹ́ ẹ̀ pé jọ torí Ọlọ́run tọ́kọ bá ti pè ìwọ ṣáàbà mi parọ́ sọ fún pé ọ̀dọ̀ ẹni mo wà ní gbogbo àná meanwhile ọlọ́pàá ti wọlé wọ́n ti wá fẹ́ mú ọkùnrin yìí àṣìmúdẹ̀ ni ọkọ ẹ̀ tó wá mú ibi tó sọ pé wọ́n ti rí kò lọ́bẹ̀ òun àtìyàwó ẹ̀ náà jọ wà nínú ilé obìnrin kọ́kọ́ sọ pé òun ò lè parọ́ òun ò mọ̀rọ̀ pa báwo lòun ṣe fẹ́ parọ́ pé òun ò fẹ́ parọ́ kò ju ṣẹ́jú mẹ́ta bí phone call ọ̀rẹ́ ẹ̀ ṣe wọlé nìyẹn meanwhile àwọn ọlọ́pàá ti wà níta wọ́n tiẹ̀ ti wọlé wọ́n ti dúró ti ọkọ ẹ̀ pé níbo ló wà bàbá ìbá ó ní mi àti ìyàwó mi lájọ wà nílé lánàá kó tó máa dá ìyàwó lóhùn lórí fóònù kó tó máa dá ọ̀rẹ́ ẹ̀ lóhùn lórí fóònù pé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi máa sọ pé ọ̀dọ̀ ẹni mo wà kó tó máa sọ lóhùn. èmi ọmọ lọ́wọ́. ẹ̀gbọ́n mi ọmọ lọ́wọ́. èmi rèé o. happy Easter. ẹ̀mí wá ṣe púpọ̀ ẹ̀ sà. àkọ́kọ́ mo kí ẹ fún ti kábíyèsí ọlọ́wọ́. àwa nìyẹn sà àwa nìyẹn Ọlọ́run níṣẹ́ ní kú àkúfà. ẹni tó máa gba iṣẹ́ náà lọ́wọ́ ẹni tí ó máa fẹ́ràn aráàlú. àmín àmín àṣẹ o àmín o ó máa kọ̀tínú iṣẹ́ rere tó ń ṣe sílẹ̀. àmín o àmín o. happy Easter. àwa nìyẹn sà ẹ̀mí wá ṣe púpọ̀ ẹ̀gbọ́n mi. ọmọ lọ́wọ́. yes sà. ṣé ẹmọ ìwé kan tọra wa. bẹ́ẹ̀ ni sà. àkọ́kọ́ mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni sà. pé oṣù tún padà wá. mo máa ń wà ẹ̀yin lẹ dà mí nù mo máa ń wà. mo láǹfààní láti wà nínú yìí. all right sà. tó ti yẹ mo wá kí ẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún ààrẹ àforíjì. thank you sir. mo dẹ̀ ti kí ẹ náà kó tún dúró tì. Ọlọ́run náà wà pẹ̀lú wọn náà. àmín Ọlọ́run àmín sà á wà pẹ̀lú gbogbo wa. lẹ́yìn gbogbo wàásù tẹ̀ ń wàásù fún wa. bẹ́ẹ̀ ni sà. àwọn tó ń mú lò wọ́n mú lò tí mo lè kábàámọ̀. but ẹni tó bá dẹ̀ kù kó gbọ́ kìsìkà kò gbọ́ rédíò lásán. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ṣé rí wọ́n ní àgbọ̀ kọ́gbọ́n bó ṣe wọn náà bá kọ́ ló ṣọlá. bẹ́ẹ̀ ló ṣọlá bẹ́ẹ̀ ni. ọmọ kékeré lè wá sí rédíò yìí kó wàásù ó ṣe kìíní kájẹ gbọ́ nǹkan tó mú kàmúdò ṣe pé ó lè tán lifestyle wa. bẹ́ẹ̀ ni sà. ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ kókó ọ̀rọ̀ ń bẹ̀. ọmọ náà yes sir. wàásù tẹ̀ ń wàásù ìlú rédíò ọdún ṣaláfàní ẹni kọ́ ló máa wàásù bẹ́ẹ̀ nílé Ọlọ́run àti mọ́ṣáláṣí àti church.
kì í ṣe pé káyọ̀tì resolution kankan lẹ́nu sísè ẹ jẹ́ kó máa wàásù nǹkan tó máa change our behavioral aspect of life nǹkan tó máa ṣàǹfààní fún wa tó máa ṣàǹfààní fún mi wa tó máa ṣàǹfààní fún àwọn ọkọ̀ wàásù kì í ṣe pé bó ṣe máa wàásù lórí káyọ̀tì kó lè gba káyọ̀tì náà tán ókè ẹjọ́ church olóyè dá church wo ló pásítọ̀ ló tún sọ àti máàmù tọ́wọ́n nǹkan ò dára wọn lójú kó wá sórí nàìjíríà fún wa sọ pé charity báyìí ìyẹn student báyìí ìyẹn lágbára scholarship ti ìlú yìí kan náà ti sọ nàìjíríà. ìyẹn lágbára díẹ̀ o. ní ìgbà tó kún wọ́n ṣe kò sí ní nàìjíríà tó bá rí àwọn tó ti ṣe non sponsor àwọn ọmọ òrukàn àwọn olùkàtà àwọn gbogbo ti nílò orí bẹ́ẹ̀ bó ṣe máa ra lé sí manchester nípa fún gbogbo ẹ̀ náà so ní tèmi tí nàìjíríà bá máa tòrò ilé ọlọ́run ló ti máa bẹ̀rẹ̀ o. bẹ́ẹ̀ni sà mo gbà bẹ́ẹ̀. tó bá máa tòrò ilé ọlọ́run ló ti máa bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni that's true. and it is all over the world. ọ̀rọ̀ ló ti bẹ̀rẹ̀ ọlọ́run wà pẹ̀lú. ẹ ṣé ẹ̀gbọ́n mi thank you very much sir ẹ ṣé mo dúpẹ́ sà ẹ pẹ́ fún wa ẹ dàgbàlagbà ẹ pẹ́ fún wa sà ẹ ṣé ẹ kó àtìlẹ́yìn gbogbo ògbà tí bá ti ń gbóhùn inú mi máa ń dùn ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá wa ṣe láti bẹ̀rẹ̀ ọlọ́run ò ní pa yín fún wa ẹ̀ ní kúrú ní rèwerèwe ẹ̀yin náà ẹ fàgbà jẹun ọlọ́run á dúró tilé àti ọ̀nà yín ẹ ṣé ẹ̀gbọ́n mi ẹ bá mi kí olórí láàfin. bẹ́ẹ̀ ni ṣe rí ọmọọba lẹ́yìn ẹ̀yin mọ nǹkan tó da ẹ mọ nǹkan tó tọ́ ọmọọba lẹ́yìn ẹ tún dárò ọba ọlọ́run á jẹ́ ká fi ẹ̀yin náà sípò ọba mo mọ̀ pé ọba tọ́ ẹ wà ní kí ìjàre ẹ̀gbọ́n mi mo jẹ́rìí yẹn máa tó débẹ̀ so kí máa fa ọ̀rọ̀ gùn kí ìpè yìí tó wọlé wọ́n tún ràn mí lọ́wọ́ láti ràn yín létí pé ṣé rí charity mi tí mi ò fi ń pariwo ẹ̀ ni pé tọ́lọ́run bá bùn mí ni mò ń ṣe mo ti sọ ìgbà kan mo tiẹ̀ máa lọlé àwọn little things tí n bá lè ṣe mo tún máa gbé sí Facebook just to encourage other people maybe they can do more bóyá àwọn náà tiẹ̀ máa ronú láti ṣe irú ẹ̀ bóyá wọ́n tiẹ̀ lè ṣe ju tọ̀dọ̀ mi bóyá wọ́n tiẹ̀ máa dọ́gbọ́n láti ṣe nǹkan kan ni mo ṣe ń ṣe bọ́ ńgbà tí ẹ̀mí Ọlọ́run wá darí mi pé kí n má gbé síta mọ́ ni mi ò ṣe gbé síta mọ́ àwọn kan wà wọn ò ní ìyá wọn ò ní bàbá bó jẹ́ 2,000 naira monthly weekly gbàtàgbára èèyàn bá lè ká ọdún láṣẹ ṣe yìí ọdún míì tún bọ̀ a máa bẹ̀rẹ̀ àwẹ̀ láìpẹ́ àwọn nǹkan tó jẹ́ pé ẹlòmíì ṣe máa ronú kí lòun fẹ́ fi gbà àwẹ̀ báyìí wọ lọ ìwọ́dẹ̀ ti ra lé oúnjẹ ti kún sílé ẹ jẹ́ ká náwó sáwọn tó kù díẹ̀díẹ̀ káàtó àwọn nǹkan tó máa ń jẹ́ kí àdúrà gbà nìyẹn mo ní ètò kan mo máa ń pè ní àṣírí àdúrà kò kí n ṣe pé kíyàn kàn gbàdúrà kó o pariwo mọ́ Jésù kó o pariwo mọ́ lọ́hùn kó o yan sàká mẹ́tàlá lẹ́yìn náà kó sì kù díẹ̀ sínú ẹ̀ a gbọ́dọ̀ sọ́pọ̀tì àwọn àdúrà wa kí la fẹ́ fi sọ́pọ̀tì àdúrà wa tá bá rí àwọn tí ò rí aṣọ wọ̀ táyì ẹ̀ báyìí ó yẹ ká ràn wọ́n lọ́wọ́ lára àwọn tá àti ẹ̀ lò mọ́ fún àpẹẹrẹ ni o tó bá jẹ́ oúnjẹ ni bó tiẹ̀ jẹ́ ìtajẹ kù ẹ wo àwọn tó ń tọrọ lẹ́gbẹ̀ẹ́ títí àwọn homeless yìí ẹ wo nǹkan táwọn òyìnbó ń ṣe fún wọn sìn yàtọ̀ sí ti pé bóyá social whatever security ìyẹn kọ́ ni mò ń sọ yìí o nǹkan tí mò ń sọ yìí àwọn èèyàn tó máa ń pass by yẹn nǹkan tó ń ṣe fún wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn ni pé wọ́n máa róúnjẹ ìmíì máa ra tíì tó bá jẹ́ láàárọ̀ mo ti rí dáadáa èmi náà wá wò pé lóòótọ́ kò máa yẹ kí èèyàn máa fún wọn lówó mọ̀ because míì inú wọn wú ẹ̀ nǹkan míì ló máa lọ fi rà nígbà tó bá ń tọrọ kinní kan food cheta ok tó bá jẹ́ lára cheta àti food ẹ̀wọ́ mú food at least ó ti ṣe kan wọ́n dẹ̀ róúnjẹ fún wọn kọ́nà máa gbọ́ àdúrà wa kò dìgbà tá a bá rí afọ́jú àwọn yí wa káàkiri ṣe bí wọ́n ṣe food bank nílùú yìí jọ́ mélòó lẹ ti pè wọ́n tẹ́ bí rẹ̀ ṣiṣẹ́ pọ̀ tó yìí ká sọ pé òkè o kí ní upgrade kékeré oní 2 pounds yẹn ni mo ra o mo fẹ́ kẹ́ wá gbé nílé mi they will come and pick it wọ́n máa wá gbé àwọn tó bá dẹ̀ nídìí ẹ̀ ní wọ́n tún máa gbé fún lọ́hùn tó máa mọ bọ́n ṣe máa pín fún wọn tó máa bàṣírí ara wọn kọ́lọ́hún kó má jẹ́ ká tọrọ jẹ ẹ jẹ́ ká máa rántí àwọn àṣírí àdúrà ó ṣe kókó nítòótọ́ ìwàásù yìí ayé ẹ̀ ò gbà ní ṣọ́ọ̀ṣì fún mi ni mo ṣe máa ń rojọ́ ẹ̀ ní bíbáyìí lẹ́ǹkọ̀ọ̀kan ẹ ṣe yẹn lé ní o àwẹ̀ Ramadan ń bọ̀ o ẹ jẹ́ ká ronú dáadáa bá ṣe lè súnmọ́ Ọlọ́run ní kókó tó jẹ ìmí lógún
tá bá fi gbogbo ọjọ́ gbogbo ojúmọ́ ń gba àwẹ̀ yìí tí ìbẹ̀rù Ọlọ́run ò bá sí nínú ọkàn wa. Mo kà nínú Bible dáadáa, mo dẹ̀ rí pé àwọn kan sì máa jí, àwọn kan máa kú gbé pátápátá tí wọn ò tiẹ̀ ní jí mọ́. Ọlọ́run ò ní jẹ́ ká kú gbé, iṣẹ́ ọwọ́ wa ni o. Àwọn kan náà ń lọ nú iná bá ṣe gbọ́ pé kíní kan judgement, tá bá ń gbọ́ judgement tí ò bá dẹ́rù bà wá, tá kàn ń wò pé judgement ńjọ́ ìdájọ́ ńjọ́ àjíǹde ńjọ́ gbé, ṣé kò yẹ kí ikú máa jẹ́ ìwàásù fún wa? Ikú yìí ẹni tó máa wọlé sùn lálẹ́ yìí, mo gbọ́n sí wọ́n ní igi kan tún ya ń bì kan, wọ́n ló ti wà lórí Instagram but mi tí ì fẹ́ sọ nítorí èmi náà fẹ́ ṣèwádìí dáadáa kí n tó lè gbé jáde. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká máa kọ́ ọgbọ́n, ẹ jẹ́ ká kọ́ ìbẹ̀rù Ọlọ́run. Tí ikú bá lè sọ pé ọba dìde já lọ, tí kábíyèsí ò lè sọ pé kábíyèsí jẹ́ dúró sáàfin díẹ̀ tó bá di next week máa bọ̀. Tí ikú bá lè kọlẹ̀kùn wòlíì pé ó yá gbé bíbélì ẹ̀ bódẹ̀ jẹ́ ó máa gbé kalẹ̀ ní máa já lọ. Tí ikú bá lè sọ pé chief imam dìde tẹ̀lé mi. Tí ikú bá mú babaláwo bí ẹni tí ò ní egbò, bí ẹni tí ò ní gbólóhùn, bí ẹni tí ò ní àfọ̀ṣẹ, bí ẹni tí ò ní idán mọ́. Ǹjẹ́ kò yẹ ká bẹ̀rù Ọlọ́run? Hello. ọmọ náà Yes sir. ṣe rí nǹkan kan tó fẹ́ kí àwọn Nigerians can understand. Bẹ́ẹ̀ni sir. Etí Ọlọ́run ò di o. Etí wa bẹ́ẹ̀ni olóòtí wo ó sọ bẹ́ẹ̀. Etí Ọlọ́run ò di, Ó sọ bẹ́ẹ̀. ojú Ọlọ́run ò lè fọ́. Olówó wọn ò kúrú láti gbà wá. Amount of churches tó bá pa gbogbo churches àti mosques tó wà Nàìjíríà, Bẹ́ẹ̀ni sir. ó ju the number of churches and mosques all over the world lọ. Bẹ́ẹ̀ni o. Okay, why are we backward? I don't know. Ètè ká pásítọ̀ lásán. àwọn nǹkan tó lòdì sí òfin Ọlọ́run ọba. Ṣé ti yẹ ní sí? Bẹ́ẹ̀ni sir. Ọlọ́run dẹ̀ fẹ́ràn àwa Nàìjíríà. Gidi. Ó dẹ̀ fẹ́ràn orílẹ̀-èdè wa. Bẹ́ẹ̀ni sir. Bọ́tà fúnra àfẹ́ràn ara wa. Ibi tí wàhálà ti wà nìyẹn. Nígbà tá a bẹ̀rù Ọlọ́run. Tó bá di Sátidé, tó bá dijọ́ Sunday ń sìn àkóso tánà, àlà lọ church. A máa ṣe celebration. Bẹ́ẹ̀ni. Àlà lọ mosque, àlọ sásàlátù. A máa jójójójó ń ṣọ́ọ̀ṣì. Àdébẹ̀ ìyàwó oníyàwó la máa ṣẹ́jú sí. Ó la o. Ọkọ ọlọ́kọ la máa ju iwájú àtẹ̀yìn sí. Ọlọ́run Ẹ̀dùn ọba. kẹ́kẹ́ dúró àgbà. Ṣé the main bọ́lọ̀ kan tí ló fa ìyàwó sí ni pé oníkùn ló mọ̀ ká. Ẹni tó ṣiṣẹ́ bí wọ́n fi ṣẹ́ bí lòun ṣe. Kó jáwọ́ nínú iṣẹ́ bí ilẹ̀ ń ṣù. Ohun tí mo fẹ́ sọ, tí mo fẹ́ fàyọ ni pé ẹ jọ̀ọ́ oníkálukú ló mọ̀, ẹ jọ̀ọ́ kí ni mò ń ṣe tó ń fọrí èdè mi sẹ́yìn. Kí ni mo lè ṣe tó lè ṣe ọmọ orílẹ̀-èdè mi láǹfààní síwájú. Àwọn Nigerians will know what to do, but we don't want to do it. Ìlọsíwájú orílẹ̀-èdè wa. Yes, tábàdì fẹ́ ṣe we will do it at the wrong time. A dẹ̀ tún máa ṣe pẹ̀lú káre ní káyé rí mi. Àwọn làwọn ń bẹ̀. Ẹ jọ látijọ́ tó ti gbé rédíò station ilé fún going to 17 years. Ẹ jọ gbogbo à ń gbádùn kí láti ẹ̀ ṣe. Àwọn èèyàn wa. Kí la ṣe láti fa rédíò station yìí sókè? Kọ̀ọ̀kan wọn. Pẹ̀lú àwọn èèyàn wọ́n lọ as a training ground. Wọ́n bí report superstar wọn náà lọ dá tí wọ́n lẹ̀. Bẹ́ẹ̀ni. Àlọ́lá rí àràbọ̀. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ọ̀ṣọ́ba ká ẹni tó dúró tó forí ti láti 17 years ṣé mo kó kéèké lọ́wọ́ àfọlùgbé onígbà ó progress ni àwọn náà tó rò wọ́n. Bẹ́ẹ̀ni. So ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ẹ jẹ́ ká tó orílẹ̀-èdè wa ṣe bí Nàìjíríà ṣe lè bó ṣe lè bẹ́tà nìyẹn. Ọlọ́run á ràn wá lọ́wọ́. ṣe bó ní free education táwọn abẹ́lẹ́ fún. Bẹ́ẹ̀ni sà. Wọ́n ní nǹkan tá à ń ṣe àwọn ọmọ ṣẹ́ni if care is not taken àwọn ọmọ ẹ wá máa ṣépè fún àgbàbà lọ ni. Bẹ́ẹ̀ni. Èyí tí wọ́n ṣe tọ́lọ̀ wọn ẹnu tó ń ṣe ló ń ṣe yìí. Bẹ́ẹ̀ni sà. Tó wọn gbé bẹ́ẹ̀ ṣe yẹn. Kí Ọlọ́run kó wá wọ ọjọ́ ìní kó wọlé ní kó wọ àjíǹde ta Jésù ká ṣe ṣe kó tẹ̀lé àfihàn lára sí afẹ́fẹ́ rere. Àmì o Aunty Lara, thank you sir. Ayayaya o. Ọlọ́run á bá wa tù wọ́n lára, Ọlọ́run á bá mi foríjì. Aunty Lara, kò sírò àwọn fan bẹ́yẹn mọ́ o. No, blessing. Kọ́lọ́run kó bá mi dá àwọn ọmọ wọn sí.
kọ́lọ́run bá mi dá àwọn ọmọ wọn sí gbogbo ohun tó fi sílẹ̀ kó má bàjẹ́. àǹtí Lára olólùfẹ́ Naija FM mo tún dárò yín o, mo rántí yín léni o, ẹ ní kú gbé o, àwọn ọmọ yín ò ní ṣàárẹ̀ o, gbogbo tẹ́ fi sílẹ̀ kò ní bàjẹ́. Mo fẹ́ máa fi eléyìí ṣe lọ, mo gbọ́bẹ̀ kaná kí n tó kúrò nílé ni mi ò fẹ́ kọ́bẹ̀ mi ó jóná. Òyìnbó wọ́n ń jó ìlú ká ní ìlú mi ń sin ni, tí ó bá ti rí báyìí ọjà mẹ́ta náà máa ń ná lójúmọ́. ọjà ọba yẹn gangan wọ́n ti gégi bẹ̀, wọ́n ti ti géètì, wọ́n ti tilẹ̀kùn mọ́bẹ̀. tó bá dẹ̀ ti gégi ọjà ìyẹn ní túmọ̀ ọjọ́ tó ń gégi ọjà yẹn kọ́ ni ọ̀kú kọ́kọ́ kú. ọjọ́ tá a gbọ́ pé ọba ti gbéṣẹ̀ ó tójọ́ mẹ́ta tó máa fi ṣèpàlẹ̀mọ́, nítorí pé ó ní àwọn nǹkan kan tó máa ṣẹlẹ̀ bí wọ́n tó lè announce like pé bóyá àwọn ìdílé tiẹ̀ orúkọ ọba Ọlágbèdé kẹta yẹn àtòun àwọn ọmọ àtìyàwó ẹ̀ wọ́n láti kúrò, so tó bá dẹ̀ máa move gbogbo kíní yẹn wọn ò lè pariwo. irú bọ́n ṣe ń jó yí ìlú ká yẹn ń sìn tó ń jí gbogbo palace ká, wọn ò lè máa kó nǹkan gbà yẹn nítorí pé àwọn yẹn ò ní padà wá mọ́. ọba mi ṣe mọ̀ pé wọ́n ní ọba kan ìgbà kan ni ẹlòmíì ló tún máa jẹ, tọ́ba mi ìbá tún jẹ ìyẹn náà ló tún máa ní. àdúrà mi ni wípé tí gbogbo ẹ̀yin èèyàn máa bá mi gbà ni pé láti jẹ ọba mi nígbà tí àsìkò bá tó tán bá ti ṣèpàlẹ̀mọ́ gbogbo àwọn ètò ìtàn, kí ìlú má dàrú, kó má fa ìjà, kó má fàjà, kó má dìjà, nítorí àwọn ọ̀rọ̀ tó wúwo wà ńlẹ̀. ọlọ́run ọba tó ní òun gangan lọ́lọ́run kó jẹ́ ọlọ́run fún wa nílùú Ọ̀wọ̀. nígbà tí wọ́n ti ṣe tìbò dà ìlú rú, a sábà máa ń ní ìṣòro díẹ̀ nípa pé bí wọ́n ṣe fẹ́ jọba àtìgbà tó ń jọba àti bọ́ bá ṣe ń ṣe. kọ́lọ́run kó wá fi àsìkò yìí kó fi rọ̀ wá lọ́rùn, kó fi tú ìlú Ọ̀wọ̀ ṣe. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣàmì ibi tẹ́ bá wà, ìlú yín náà kò ní gbóná, kò ní dàrú, kò ní bàjẹ́. gbogbo bíkíbi tá a bá wà tá a ń gbé nílùú tiwa kò ní bàjẹ́, kò ní dàrú mọ́ wa. ẹbí wa kò ní bàjẹ́, kò ní dàrú o. ìdílé wa kò ní bàjẹ́, kò ní dàrú. iléeṣẹ́ wa kò ní bàjẹ́, kò ní dàrú. Naija FM kò ní bàjẹ́, kò ní dàrú. Godfather kò ní kú mọ́ wa lọ́wọ́ yìí, ó máa dàgbà fún wa. iléeṣẹ́ yìí kò ní di ìtàn. ẹnjíníà mi gbogbo ògbà nítorí tọ̀sán láti dájí pàápàá ọkùnrin máa nífẹ̀ẹ́ sí pálíámẹ́ǹtì o. my senator wo ò ní ṣọ́kú lọ́wọ́ yẹ wàá dàgbà ọkọ̀ ID card Ìdòwú mi ọ̀wọ́n ìkẹta àbejì wo jù sókè díẹ̀ lẹ́ǹkan sí kí n tó wá máa ń lọlé. mo gbọ́ bẹ̀ kaná ni mi ìfẹ́ kọ́bẹ̀ mi ojú náà kí n tó padà. ẹ kú ìdílé. Anthony ẹ̀nà ooru sáwọn yẹn ṣèwà ni àwọn èrò pọ̀ ọlọ́run bá ọ jẹ́ ká dàgbà o. Táyé ṣó láàrin ó wà o. ẹ kú ìdílé. bàbá Ṣóyínká ṣe wà ń bẹ̀ irun yẹn funfun sí ni. Oh my God, my professor. Bàbá wa káró lé o, bàbá mi kú gbọ́ngàn ò gbọ́dọ̀ pa. Bàbá yẹn yọ̀ǹgà sí i, God bless you. Bá mi ọ̀rọ̀ gún léèlá ẹ̀pẹ́ fún wa. Òbí tí òrìṣà. ọ̀nà Calabar ọ̀nà of Calabar. Ṣé rí ngbà míì tí n bá wora mi títí mi ò mọ bí mo ṣe máa bóyá àwọn I don't know. Mo máa ń wù mí pé kí àwọn èèyàn mi kó máa bá mi ronú bí mo ṣe máa ń ronú ni. Ìgbà kan wá ní Nàìjíríà fẹ́ pín, Yorùbá fẹ́ pín. Láti ìlú mi 30 minutes ní dé Onitsha. Tó bá ń sọ̀rọ̀ títí tí wọ́n trace àwọn kinní kan ẹbí báyìí ilẹ̀ tiwa ibi bá gbogbo wa náà ìkan ni wá.
ẹ jẹ́ ká kúrò nínú ẹlẹ́yàmẹ̀yà gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀gbọ́n mi sọ lẹ́ǹkan ọmọọba ká ní kò ń ṣe ti ẹlẹ́yàmẹ̀yà ni tí gbogbo kìrìsìtẹ́nì bá parapọ̀ sójú kan bóyá even gan bóyá nǹkan tí mo fẹ́ tẹ̀yin fẹ́ bóyá ta bá mu wá ní kọ̀ọ̀kan kò bá tún ní bẹ́tà because tí bá ń sọ̀rọ̀ ó máa dàbí ó máa ta báwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká máa rántí charity yẹn ló dáa jù ẹ wo àwọn òyìnbó ìwọ̀n ò múra ṣọ́ọ̀ṣì lójoojúmọ́ ṣọ́ọ̀ṣì yẹn ò kì í ṣe priority tiwọn o àwọn tó ti lọ ṣọ́ọ̀ṣì làwọn ìyá àgbàlagbà mo lọ catholic wọn rí bíbá yìí náà àwọn ìyá arúgbó yẹn ni ìran wọn dẹ̀ ti ń kú tán àwọn ọmọ wọn ò máa lọ wọ́n dẹ̀ mọ gbogbo nǹkan tó wà nínú bible láti pé tó bá sin ẹrú tẹ́rú bá sìn yẹn fún ọdún 6 yọ̀ǹda ẹ̀ owó ẹ̀ dẹ̀ gbọ́dọ̀ pé tó bá gba alágbàṣe fún lówó ẹ̀ kí ìlàgùn ẹ̀ tó gbẹ gbogbo yẹn ni wọ́n ṣe ẹni tó bá kú káàtó ẹni tí ò lè ṣiṣẹ́ mọ́ tí ò dẹ̀ tí ìdàgbà tó pé kó wọ èjì láti rìtáyà wọ́n máa tọ́jú ẹ mélòó ni irú ẹ̀ tá à ń ṣe nílé ìjọba nìkan là ń sunkún fún ṣé ìjọba wa náà ṣé wọn ò kí ń dé bíbá ẹ̀ ní àwọn tó ń wà ní gbogbo wọn lókèlókè ṣé wọn ò kí ń wá sílùú yìí ni àwọn ganan tún máa fọmọ wọn àtìyàwó wọn ránṣẹ́ síbí ẹ wo ẹnu mi ò ní pa mi àṣẹdélé mi jẹ́ ọmọ lọ́wọ́ ni mi o mo ṣe lé iná mo padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ọba ẹni tó bá ní kí n má bọ̀ nìkan ni mi ò ní délé bá o ọgbọ́n ni mo fi gungun àgbọn tèmi o mo bá gbà alágbà àgbélérí ni mo fi lọ́gbọ́n lórí o mo bá rúgbó gbélé mo ṣe nímọ̀ àgbọ̀n níkùn o ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ mi ọgbọ́n ò ní wọ́n gbogbo wa o mo wá gungun àgbọn mo ká àgbọn ọgbọ̀n àgbọn ni mo ká gbọ̀n àgbọn mo fa gbọ̀n kó délé ọ̀pọ̀lọpọ̀ elédùà tó fún mi ní ọgbọ́n tí mo fi gunge àgbọn kí n tó lè rí ọgbọ̀n àgbọn ká tí mo fi kó sínú àgbọn kí n tó fa àgbọn kó délé mo ń lọ lẹ́nìí máa padà wá níjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ọba ẹnu mi ò ní pa mí mi ò ní tẹnu gbó bí ọwọ́ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ nípa àṣedé Little Girl èmi náà ni ṣé ń wáyàwó ni àbẹ́ ń wọkọ̀ ẹ tẹ́ aago mi wò kẹ́ wò bóyá wà tẹ́ ẹ bá ti ná láṣejù ẹ̀yin náà ṣetán láti múra láti ran ọkùnrin lọ́wọ́ ẹ má sọ pé ẹ̀wẹ́ tó máa yẹ ó máa ṣe gbogbo ẹ̀ kò lè ṣe gbogbo ẹ̀ ọgbọ́n tẹ̀yìn ń dákọ́ ẹ tó mọ̀ ní kẹ́yìn náà máa fi dá tó bá wá fún yín díẹ̀ ó support yín ní kẹ́ gbà bẹ́ẹ̀ ìlú ilé òun náà ń lẹ́bí sílé bó ṣe wà lọ́kùnrin náà nìyẹn o tó bá jẹ́ kọ̀ọ̀kan lẹ́yìn wá ẹ ní ẹbí mẹ́mọ́ àkájọ máa ṣeré kájọ mi ò ní ẹ má pè mí mi ò ní kọ̀ọ̀kan tẹ́ máa fi yúnra yín àwọn tó serious tó ready láti bọ́kùnrin gbélé táwọn náà ò fẹ́ máa dá nìkan gbélé bóyá ọmọ ti dàgbà but ẹ pé kájọ máa bára yín ṣeré ẹ̀mí kò sí ẹ má bínú tó bá dẹ̀ jọ̀dọ̀ ni ẹ náà tó bá múra láti ran obìnrin lọ́wọ́ kẹjọ pa nǹkan pọ̀ ẹlòmíì ó kàn ń tòjọ látijọ́ ẹni kò pé ó dìgbà tí obìnrin bá wọlé ayé ẹ̀ kó tó lè rójútu ẹ̀ tá bá dẹ̀ sọ a máa lóun farapamọ́ bí àwọn dáàdì kan tán náà àwọn lè ra lé mọ̀ wọ́n bá ra lé sí obìnrin máa gbalé lọ́wọ́ wọn ni kóbìnrin má bàa gbalé lọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀ ń rẹ̀ tinú yàrá kan yàrá yẹn náà wọ́n á gbọ́ pé ayán ti wà ń bẹ̀ wọ́n láyán ti gba yàrá yẹn mọ́ yín lọ́wọ́ ẹnu mi ò kúkú ní pa mísà ẹ ní ìdí obìnrin ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa a ò ní tọrọ jẹ gbogbo wa pátá ò ní tọrọ jẹ ṣáàrí bí ẹ̀dá ṣe ń tọrọ jẹ ó pọ̀ lóríṣiríṣi ìyó lè lówó lọ́wọ́ kó ra nǹkan tí òun ń jẹ torí pé ó kàn jẹ oúnjẹ kóun kàn fi pa ẹbí ṣe mọ̀ pé àwa náà máa ń lu ebi pa kóun kàn fi dá ebi lágara ni kò ń ṣe nǹkan tó wù ú jẹ kò sí ẹni tó máa gbéyàn sílẹ̀ tó bá sọ pé gàrí lòun fẹ́ mu torí pé gàrí yẹn ń wù mu gàrí wà ń lé fún ni but tẹ́lómi bá ń jẹ oúnjẹ tí òun ń jẹ oúnjẹ yẹn ò ní yọ lára ẹ̀ bí ìgbà tí yàn ń tọrọ jẹ ni ọlọ́run ò ní jẹ́ ká tọrọ jẹ ọlọ́run ò ní jẹ́ ká farúgbó ara ṣe aṣọ ọkọ̀ microwaves ẹnu mi ò ní pa mí oríkì mi ò yàtọ̀ bí mo ṣe máa ń kíra mi rèé ṣe mọ̀ pé mo sì ń wẹ̀ fáwọn ọmọ òkókó tẹ́ bá ní àwọn tó ti gbọ́n dáadáa tí ò yẹ kó tàn lé mọ́ ẹ jẹ́ kí n rí gbọ́ èmi làṣẹ ní ọmọ ọlọ́wọ̀ ọmọdé mi ọmọ ọlọ́wọ̀ ìmọ̀rọ̀ yájòjì mẹ́ẹ̀ ti jáwé olímọ̀ kíkan àjòjì yé bá jáwé olímọ̀ kíkan lúlíwà lè màdé olítẹ̀wọ̀n dẹ̀nẹ́ bọ́ra lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ọmọ ọlọ́wọ̀ pátápátá káàkiri àgbáyé fà bàtà pé àkú ìdèlé ọba wa o àkú ìdèlé ọba wa o ọlọ́run á yàn fún wa o ìlú náà kò ní dàrú o ìlú arójú o ìlú àtòrò ilé wa náà arójú ẹbí wa arójú ẹbí wa àtòrò ó dìgbà kan náà ìpàdé mi níjọ́ mẹ́jọ ẹni bá ní má bọ̀ nìkan ni mi ò ní délé bá ó dìgbà yìí o.